àṣé Paulina ló ń jẹ́ aya kí lè yí o ará àdúgbò dàdá rìnrìn pìnrín ọ̀rìnrìn pìnrín pínpín aya kí lè yí o ará àdúgbò. Ẹ má wọrí, gbogbo yín ni máa pè nígbà tí wọ́n máa fi wọ studio tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin bíi ti bàbá mi Ebenezer Obey. Mo kí bàbá níbi tí bàbá wà, ṣára mokun ṣàlàfíà lẹ́wà. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, I still remain yours sincerely. Arótó dúdú òjìgá ọbẹ̀, ọmọ wọn lọ́wọ́ òdúró ajífẹ́pẹ́ ṣeré, ọmọ gbogbo ń dúró ẹ̀ka ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ kì í bàbá sílẹ̀. Èmi lọ́mọ wọn láwa òṣèlè, ọmọ límẹ̀rin, ọmọ lágbélú, ọmọ bá àríjì àwọ̀ láàmú, ọmọ bàbá kan mi tútù ti jó ní fàìfà. Nuwa Media. Mo kí wa káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Kí lẹ rí sí ní ètò kan lórí èyí tí a ti jọ máa ń fi ọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀, tí a ti máa ń fi kùn lukùn, tí a ti máa jọ ń jíròrò lórí àwọn kàyéfì tàbí ìrírí gbogbo tó ṣẹlẹ̀ lójú wa, tó ṣẹlẹ̀ sí wa, àbí èyí tí wọ́n sọ fún wa. Ètò wa kí lẹ rí sí ti iléeṣẹ́ Nuwa Media jáde wá, iléeṣẹ́ kan pàtàkì tó ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà, ìṣe àti àwọn ọmọ Yorùbá tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Lẹ́ẹ̀kan sí orí ètò kí lẹ rí sílẹ̀ wàyí, ẹ káàbọ̀. Fún ti ọ̀sẹ̀ yìí, ẹ̀yin tèmi nílé, ṣe rí àwa òbí tá a kì í jẹ́ kí àwọn ọmọ wa mọlé, tẹ́ ẹ̀ jẹ́ kó mọ orírun wọn, tẹ́ ẹ̀ jẹ́ ká mọra wa, ọlọ́mọjà á dáràn. Ọlọ́mọdé àríná kànga, bàbá mi máa kárí o. Who born monkey? My papa go say we dey go our village, you go talk say no dey go. Na who be your mama? Ọlọ́run ìbà rẹ Dr. Oshoga kò ń bá kọ́kọ́ mú kó yẹn roruwo rófùlù ọmọ náà. A mọ̀ pé nǹkan bá òun kó wá ṣèṣì ni ó sá lọ bá mọ́mì orógùn àbí àwọn ìgbà tí lọ́ máa fi dá ẹ padà sí ṣọ́ọ̀ṣì ẹ̀. Ẹ̀yin tèmi nílé, nǹkan tí ò dá ni o, ẹ jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n máa mọra wọn. Kọ́mọ ẹ̀gbọ́n mọ àbúrò, kí ọmọ àbúrò mọ ọmọ ẹ̀gbọ́n, kí ará ilé kó máa ra oko. Ó máa ń sàn ká má lọ rí náà kànga. Kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé gbéborùn ni mí? Etí mi kẹ̀dẹ̀ rí bóyá máa ń nà rèé. Na jẹ́jẹ́ mi àkúkú dey sit down my sit down. Wey dem go dey talk dem talk, wey me I go dey gather am dey put am together come give una for here. Kí ló ṣẹlẹ̀ jàre? Ẹ wò ó, àwọn ọmọ méjì kan ni, ọkùnrin kan, obìnrin kan. Ẹ jẹ́ kí n pe ọkùnrin yẹn ní Adé, kí n pe obìnrin yẹn ní Tóyọ̀sí. Adé àti Tóyọ̀sí wọ́n ti jọ ń fẹ́ ara wọn bọ̀, ilẹ̀ ta sí. Níbi tí wọ́n fẹ́ ara wọn dé, wọ́n ti fúnra wọn lóyún dọ́bà, wọ́n ti gbá oyún yọ ní ìgbàgbà. Àmọ́ kí ló ṣẹlẹ̀? Ọjọ́ kan ni ìyá Adé sọ wípé òun fẹ́ wá mọ ibi tí ọmọ òun ti ń ṣiṣẹ́ ní ìlú kan. Ẹ jẹ́ kí n pe ìlú yẹn ní bóyá bí Ìbàdàn. Torí àwọn orúkọ àti ìlú tí a máa ń dá lórí ètò kí lẹ rí sí kì í ṣe orúkọ àwọn ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gangan, kì í dẹ̀ ṣe ìlú gangan tí nǹkan ẹ̀ ti ṣẹlẹ̀, torí ká ba lè dáàbò bo àwọn ènìyàn wọ̀nyí àti àwọn àgbègbè yẹn ni. Gẹ́gẹ́ bí mo ti ń bá ọ̀rọ̀ mi lọ, ní ìyá Adé bá gbéra lódì ìlú Ìbàdàn, ó lóun fẹ́ lọ kí Adé kóun fi mọ ilé tuntun tó ń gbé àti ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. Bí ìyá Adé ṣe wọlé ló bá Adé ládé bá màmí mọ́mí mi I've missed you, kí ni kò tiẹ̀ dá tẹ dé Ọlọ́run tó bá èmi tí mo tí ọbẹ̀ ata dídí tí ń wù mí jẹ alálùbọ́sà pẹ̀lú ṣọ̀mbọ̀, ẹ̀yin lẹ máa bá mi sè é, kúkú mọ̀ pé mo máa ń gbádùn ẹ̀ ìyá bá ní à. Èmi gan gbà tí mò ń bọ̀ rò pé máa ṣánwọ́ wá ni, mo ti di irú, mo ti di igbá, mo ti dàwó, mo ti di kòkó bá ṣàsùn. Màá sè inú ẹ̀ á dùn, ọkọ mi ó ti rù èyà pẹ̀lẹ́ olówó orí mi, ọmọ bá díẹ̀ bá kó àtàlà lọ́nà ìyá bá ṣàmúsọ bẹ̀ lórí náà mọ́ dùn sìn. Ìyá ti jókòó, màmá ti settle down, wọ́n ti ṣe bẹ̀. Kò pẹ́ ni màmá gbọ́ kọ́kọ́ lẹ́nu ọ̀nà ni Tóyọ̀sí bá ṣílẹ̀kùn ló bá wọlé. Wọ́n bá ní Tóyọ̀sí ọmọ mi náà kọ́ yìí. Màdé àmúmi ẹ rọ́bà ẹ pẹ̀lẹ́ bá ẹ kíjọ́ bẹ̀tà. Ìyá ẹ̀ ń kọ́ mọ́mí wà lálàáfíà. Èwo ló wá ṣe? Sọ èyí ọmọ yìí ti ẹ̀dẹ̀ tí wàá mọ́ra yín, ẹ̀ ti ríra yín, ẹ̀ wá lè sọ pé ẹ̀ ti ń ríra yín. Adé bá bẹ̀rẹ̀ sí ní wò pé ríra wa kò yé mi màámi. Ó fẹ́ sọ pé ọmọ Tóyọ̀sí, ṣebí Tóyọ̀sí ọmọ Àmínà nìyí náà, ọmọ Àmínà àbúrò mi tó ń gbé ní kìnìkan ládùúgbò kìnìkan yẹn wá ní
mo pé mi ò mọ ikọ̀ máa ń dárúkọ àǹtí àmì náà ni mi ò mọ̀ wọ́n ṣé ẹjọ́ mi ni gbàtà bá ní kẹ́ ẹ wálé ṣe ń wálé bàbá yín náà ẹ máa takú tì lọ́rùn ní ẹ̀ kúkú ní wálé ẹ̀ ní mọ́mọ́ gbá ẹ̀ ní mọ́mọ́ àwo o wàá mọ̀ pábúrò ẹni olókànjọ́ rẹ̀ òun ládùúgbò ni ọ̀rẹ́ ẹ̀ ṣé ọ̀rẹ́ lásán ló bá ní ọ̀rẹ́ lásán níwà rẹ́rẹ́ ti rún realistically they have run rounds wọ́n ti rúnra wọn bàjẹ́ bí Tóyọ̀sí ṣe ń wò rè pé mọ́mí ẹ̀ kọ́ wọn wà àwọn náà wà lálàáfíà wa ẹ̀gbọ́n àtàbúrò ni yín o ṣé orí màmá tiẹ̀ Àmínà ó jẹ́ ọmọ àbúrò màmá mi okay so èmi àti màmá ẹ̀ a jẹ́ cousins ṣó ti yí ẹ ní ìsìn Tóyọ̀sí bá ní bẹ́ẹ̀ ni èmi ò dẹ̀ mọ̀ brother Adé wọ́n dẹ̀ nice o àwọn ló máa ń kọ́ mi ní lọ́ba bẹ̀rẹ̀ epistẹ́lì màmá ṣáà lọ màmá ní ṣé ní kó máa fojoojúmọ́ wá in fact wá máa sun bí kò máa nígbà tí màmá padà Ládé bá ní yé báwo la ṣe fẹ́ ṣe wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn àmọ́ níwájú Ọlọ́run àti èèyàn kí a má tanra wa jẹ lẹ́yìn tí màmá ti tú ọ̀rọ̀ wọ́n lè tún ṣe gbangba jìgìjìgì bí èrè ẹ̀ mélòó kan kó tó di pọ́n wọ́n dẹ̀ bá tú èékánná lẹ́yìn ọ̀run ara wọn àmọ́ ṣe rò pó tọ́ṣá ṣe rò pó lẹ́tọ̀ọ́ kí àwọn ọmọ wa má mọlé ká má mọra wa ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi àpẹẹrẹ àwọn kan ni mo mú wá fún yín o àmọ́ àwọn míì tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àìmọye ìbí tó ti dàpọ̀ ṣùgbọ́n kí lẹ rò kí lẹ rí sí ẹ fi ìdáhùn yín àti èrò yín gbogbo ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa lórí ayélujára ẹ dẹ̀ lè fi àwọn ohun tí ẹ bá fẹ́ káwa náà bá yín gbé sí afẹ́fẹ́ ránṣẹ́ sí wa lórí email wa niwamedia@gmail.com àbí kẹ́ ẹ pè ẹ tẹ àtẹ̀ránṣẹ́ ọ̀kẹ́ chat wa up lórí àwọn numbers tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín yẹn mo sì dúró gẹ́gẹ́ bí mo ṣe dúró mo dúró digbí tẹ̀yìn tòótọ́ àròdú òjígọ̀bì ọmọ wọn lówó òdùrà ajífẹ́ pé ṣírí ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọ́mọ kì bàbá sílẹ̀ ọmọ bá àríjẹ àwọ̀ lámọ̀ ọmọ àwọ̀ òṣùlẹ̀ ọmọ límẹ̀rẹ̀ ọmọ láàgbélù ọmọ bàbá kan mi tútù tí jó ní fàìfàì ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ I love you àlàáfíà o.